ẹ lẹ́bẹ̀ ètò èdè òwúrọ̀ tẹ̀síwájú báyìí. Dr. Akeem Owolabi ti wà ń kalẹ̀ ní ìjẹjọ asọ̀rọ̀ àní tó bá dọjọ́ sátidé pé kẹ́ ẹ pàdé wọn ní Láìdédé Ultimate School ní Agọ́rán ní Ojúwòye Mushin. Àmọ́ ọjọ́ yẹn náà tó wá ń ṣe Lagos Marathon gbogbo ẹ̀ wọ́n á gbà kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn dókítà ṣé àwọn èèyàn sì wà náà. ẹ pé tó lótú gbogbo ọmọ Nàìjíríà kí níjọ́ sátidé tó kọjá yẹn èmi ti dúpẹ́ lọ́wọ́ àwọn òbí tó wá ṣùgbọ́n nǹkan kan wá ti ń ṣe ní kàyéfì nsìn bóyá a máa jẹ́ nǹkan tá a máa jẹ́ ètò wa lọ́jọ́ iwájú. Àwọn ìyá wa máa ń káràmásìkí ọ̀rọ̀ ọmọ ju àwọn bàbá lọ. mo jù fẹ́ ṣèwádìí ẹ o. èyí tẹ́ bá lọ PTA tó ti ṣe PTA meeting ẹ̀rí kóbìnrin náà máa ń pọ̀ jù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá níjọ́ yẹn ìyá ni wọ́n, bàbá kan péré báyìí la rí. Bàbá yẹn kò represent wa dáadáa, àwọn ọkùnrin ò represent wa dáadáa. Bàbá kan la rí, àmọ́ àti ẹ̀dúpẹ́ pa rí àwọn èèyàn àrí bàbá àrí ìyá, ṣùgbọ́n nínú àwọn bíi 60 tó wá bàbá kan àwa láwọn ìyá tó pọ̀, àwọn ìyá àgbàlagbà ló tún wá àwọn màmá àgbàlagbà, àwọn aṣọ oyé wọn àwọn ìyá yẹn, ṣùgbọ́n èmi ń rò pé ká máwọn ìyá tó ti dàgbà dáadáa báwọn ìyá yẹn wá, ṣùgbọ́n nǹkan tí ò wá jẹ́ kí wíwá yẹn wá tó ń ga bí tẹ́tẹ́lẹ̀ pẹ̀lú pé a ní ààyè àti bára wa sọ fún ọ̀sẹ̀ méjì ni pé kí ni Lagos Marathon tó ṣe kọjá yẹn ó dí ọ̀pọ̀lọpọ̀ kan lọ́wọ́ láàrin àárọ̀ sí aago 11 sí 12 yẹn, ó dí ìrìnnà mọ́tò lọ́wọ́ gan, gbogbo Agége Motor Road, Ìkòròdú Road, gbogbo ẹ̀ kàn di pa ni. So àwọn èèyàn wá. Àdúpẹ́. Kí wàá ní tí ẹ̀sùn bá ìbò lọ̀rọ̀ dé dúró báyìí? Ibi tọ́rọ̀ dé dúró nísìnyí ni pé a ní láti fi àwọn òótọ́ kan múlẹ̀. Nínú àwọn kan táwọn òbí wa sọ́njọ́ yẹn ni pé ó yẹ káwọn máa rí báwo ni fọ́ọ̀mù yẹn ṣe rí lójú móhùnmáwòrán, pé kò yẹ kó jẹ́ pé a máa pè àwọn àdàbí pé rọ́ ni, pé àwọn dẹ̀ mọ̀ pé olóòtú Moronfolo ní wà nídìí nǹkan tó bá jẹ́ irọ́, pé irú fọ́ọ̀mù yẹn ó yẹ káwọn rí bó ṣe rí ni mo ṣe wá pé láàárọ̀ yìí à mú fọ́ọ̀mù yẹn dání wá. Fọ́ọ̀mù yẹn náà ni Bukovina State Medical University. Lẹ́yìn eléyìí fọ́ọ̀mù yẹn ni tí àwọn iléèwé yẹn fi ránṣẹ́ sí wa bó ṣe máa rí ni. Inú ẹ̀ ni gbogbo àwọn nǹkan tẹ́ bá fẹ́ kọ, inú ẹ̀ ni gbogbo àwọn béèrè wọn wà nú ẹ̀ tẹ́ máa béèrè. Àwọn fọ́tò tá máa mú wá, ayé ẹ ti wà ń bẹ̀. Àwọn béèrè wa, irú àárẹ̀ wo ló ń ṣe wá, àwọn ìwé ẹ̀rí ta ní, gbogbo ẹ̀ náà ti kọ sí gbogbo bíbí. Lẹ́yìn yẹn àtàwọn nǹkan tó tún wà ń bẹ̀ bíi ṣé a máa lè máa san owó iléèwé yẹn lọ, kó máa jẹ́ pé ọmọ wọn lọ síbẹ̀, ọmọ wa dé ìpele kan àwa lè rí owó san mọ́. Lẹ́yìn yẹn àwọn tó wá tún béèrè lọ́wọ́ wa pé ó yẹ kí bàbá kan ìyá kan ti ẹ̀dídì wá ń bẹ̀, ẹ jẹ́ ń dárúkọ ìyá yẹn, Mrs. Silifat Oníjọ náà pé ìyá yẹn pé orúkọ ara wọn. Wọ́n láwọn ti mú ọmọ lọ sí Russia rí, táwọn wá padà rí pé iléèwé yẹn bíi lẹ́sìn ní lọ́hùn, pé àti pé àwọn iléèwé yẹn ò ní ẹ̀dà ìwé tọ́kọ sí àwọn ẹni tó mú àwọn ọmọ àwọn lọ, wọn ò níwèé àṣẹ pé kán mú ọmọ wá, pé lọ́wọ́ ara wọn ni wọ́n apply sọ́dọ̀ àwọn, wọ́n wá ọdọ́gbọ́n ọmọ bọ́n ṣe ń péyàn ṣe mú ọmọ wọbẹ̀, àwọn wá sọ pé àwọn ti mọ̀ ń pa ẹ̀. So ìyẹn ló mú èmi mú sọ pé kẹ nínú àwọn ìwé tá a máa mú wá ní ìwé tó tẹrí lọ́wọ́ mi, òní tí àwọn aláṣẹ yunifásitì yẹn tọ́ fún wa lórí ti nursing, òní eléyìí ẹ̀rí níwájú ẹ̀, èdè Russia ni wọ́n fi kọ́ ẹ̀. Nǹkan tó kọ ní Russia yẹn wọ́n á tún kọ ní English. Gbogbo nǹkan tí a máa lò fún ẹni tó bá fẹ́ lọ nursing, òun náà ló máa lò fún ẹni tó fẹ́ ṣe medicine, ṣùgbọ́n owó yẹn máa yàtọ̀ lórí iṣẹ́. Àkọ́kọ́ nínú ẹ̀ ni